A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, àdúrà gbogbo wa ni ó gbà láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó tẹ́tí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń darí padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà, Alhaji Atiku Abubakar ló ti ju àdó ọ̀rọ̀ gúlùtù òkò lu ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu àti ààrẹ Tinubu ní pàtó wípé kí Tinubu sọ òótọ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n yé máa fi ẹ̀kan tán náà, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má ṣe parọ́ o fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí ẹ̀kún owó orí epo tá a mọ̀ sí fuel subsidy, èyí tí ààrẹ Tinubu kéde yíyọ rẹ̀ ní oṣù karùn-ún ọdún 2023. Atiku Abubakar nínú ọ̀rọ̀ kan èyí tó gbé jáde lásìkò eléyìí tó ń fi ojú wòye ọ̀rọ̀ pẹ̀lú bí ọ̀rọ̀ epo bẹtiróòlù bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ó ní báwo lọ̀bọ̀ ṣe ṣe rí tìǹà kí ò ṣe. Ó ní iléeṣẹ́ ìta epo bẹtiróòlù dísù tó fi mú afẹ́fẹ́ ìdáná NNPCL èyí tí ṣe ti ìjọba àpapọ̀ ní iye tí wọ́n ta jálá epo bẹtiróòlù lọ́dọ̀ wọn òun nìkan ló wálẹ̀, ṣùgbọ́n àwọn alágbàtà epo yòókù owó tí wọ́n lọ sókè, èyí tó túmọ̀ sí wípé ètò ìṣèjọba ààrẹ Tinubu lábẹ́lẹ̀ wọ́n sì ń yọ ẹ̀kún owó orí epo bẹtiróòlù, wọ́n sì ń yọ san o. Níbẹ̀ ni Atiku Abubakar ti wá ní bóun ò bá ní parọ́ tan àmọ́ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní Tinubu ó sì ń san ẹ̀kún owó orí epo. Ó ní nípa ìdí èyí òun rọ Bọ́lá Tinubu láti sọ òtítọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun sì ń san ẹ̀kún owó orí epo. Ó ní ó wá pọ̀ ní tàbí ó kéré, ó ní kó sọ òtítọ́ nítorí pé òtítọ́ ní ń gbé ni lékè, pàápàá jù ní ń gbé orílẹ̀-èdè lékè, gẹ́gẹ́ bí Atiku Abubakar bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí, àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ owó lágbàńlá ayé International Monetary Fund wọ́n mà ti sọ̀rọ̀ pẹ̀lú orírìn rabandẹ̀ èyí tí wọ́n gbé fún ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àpò àpamọ́wọ́ owó èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fi àjẹṣẹ́kù owó sí o lẹ́yìn tí wọ́n bá yọ owó irú, owó epo, owó iyọ̀, owó ata, èyí tó bá kù ibi tí wọ́n fi ń pamọ́ sí ni wọ́n ní ó ti gbé pẹ́lí o ju ohun tó wà nínú rẹ̀ lọ́dún 2023 lọ. Gẹ́gẹ́ bí àjọ yìí IMF bí wọ́n ti kéde rẹ̀, wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe dáadáa o pẹ̀lú àjẹṣẹ́kù àti ohun tí wọ́n fi ń pamọ́ sínú àpò àpamọ́wọ́ owó ti orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí wọ́n ní ó ti gbéra dáadáa báyìí. Gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ti sọ, wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ti ní owó ètò tó $1.432 billion eléyìí tó ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní owó tá a fi pamọ́ o láàrin oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún 2024. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní láàrin ọdún 2023 owó èyí tí a fi pamọ́ ló lọ sí $1.21 billion, eléyìí tó sì jẹ́ wípé ó ti gbé pẹ́lú ju ohun tó wà ń bẹ̀ lọ lábẹ́ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àjọ ìwá ni bí wọ́n bá ní parọ́ tàn wá, wọn lórílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe dáadáa pẹ̀lú ètò ọrọ̀ ajé wa eléyìí tó ti mú yẹ̀ẹ̀sì yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tó ń tiraka tó ń rákòrò bí ọmọ oṣù kan tó lóun fẹ́ bá meri ọ̀nyalè sáré lórí pápá. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti sọ̀rọ̀ bóde o wípé lọ́wọ́ báyìí àwọn kò tí ì bá ẹgbẹ́ òṣèlú kankan dúnàdúrà láti darapọ̀ di ọ̀kan ṣoṣo, gẹ́gẹ́ bí àwọn ìròyìn eléyìí tó ń lọ lórí ayélujára àti lórí amóhùnmáwòrán
tó fi mọ́ orí rédíò gbogbo wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú kan kí wọ́n di ọ̀kan ṣoṣo lójúnà láti lè kọjú ìjà ti ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò ọdún 2027 ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ bóde nílùú Àbújá olólùlé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi tí wọ́n ti ní ọ̀tọ̀ lórí ní ẹgbẹ́ òṣèlú PDP nítorí wípé àwọn fún ara wọn ọ̀rọ̀ wípé ewu ń bẹ lókè lóńgẹ́ ní ọ̀rọ̀ yìí o wọ́n ní lóńgẹ́ gan fún ara rẹ̀ ìjàkadì akitikata ọmọ ogun eléyìí tó gbangba sùn lọ́yẹ̀ lẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n ní bẹ́ẹ̀ bá wò dáadáa wọ́n ní People's Democratic Party ni wọ́n pè é tó túmọ̀ sí pé ẹgbẹ́ òṣèlú àwọn ènìyàn ni wọ́n ní ilẹ̀kùn ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni yòówù tó bá ní èròǹgbà rere láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú wọn wọ́n ní ṣùgbọ́n kò ní burú fún orí o kí wọ́n dé fìlà sí orúnkún ẹsẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP yóò wá gbéra láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan wọ́n ní àlá tí ò lè ṣẹ́ni wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà alukoro ẹgbẹ́ òṣèlú ọ̀hún eyín ọ̀gbẹ́ni Débọ̀ ológun àgbà eléyìí tó gbé jáde fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá o nínú ọ̀sẹ̀ èyí tí a wà nù rẹ̀ yìí tó ní kí àwọn ènìyàn má mi kàn kí wọ́n má sojo wípé ẹgbẹ́ òṣèlú PDP ó sì wà nítorí digbí o àwọn ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan báwọn yóò bá sì darapọ̀ a jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ni yóò gbéra wọn láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP àwọn ò lè lọ bá ẹgbẹ́ òṣèlú kankan àti wípé lọ́wọ́ báyìí àwọn sì dá wà ní o nítorí pé balógun dòdò ń dá wà láwọn àwọn òmí kan bẹ́ẹ̀ sì ni wọn ò ṣojo. Báyìí ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti ṣiṣẹ́ takuntakun lórí bí wọ́n ṣe jẹ́ kí iye tí wọ́n ń ta yálà afẹ́fẹ́ ìdáná o kó wálẹ̀ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ lẹ̀ yìí bí wọ́n ṣe kéde wípé wọ́n ti fi òfin de mímáa gbé afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí cooking gas láti máa gbé lọ àwọn ilẹ̀ òkèrè lẹ́yìn tí kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà fún lílò àwọn orílẹ̀-èdè ọ̀hún wípé òpin ó ti dé bá wọn tí wọ́n sì ti fi òfin dè o ní báyìí orílẹ̀-èdè Nàìjíríà ló ti ní ànító tòun ti àníṣẹ́kù afẹ́fẹ́ ìdáná báyìí bẹ́ẹ̀ bá gbàgbé ó ní ẹgbẹ̀rún kan àbọ̀ 1,500 naira ní iye tí wọ́n ń ta kìlógíráàmù afẹ́fẹ́ ìdáná kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu síwájú kí wọ́n tó fi òfin dè láti máa gbé afẹ́fẹ́ ìdáná ọ̀hún lọ sí àwọn orílẹ̀-èdè bòmíì ní báyìí tí òfin sì ti dé o iye tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná kìlógíráàmù ẹyọ kan in ló ti dín ní ẹgbẹ̀rún kan náírà 900 naira bẹ́ẹ̀ sì ni làwọn kan tà á ní 850 naira ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé nígbà tí àwọn ẹgbẹ́ tí kìí ṣe ti ìjọba èyí tó jẹ́ ti aládàáni tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná àti bẹtiróòlù tí wọ́n ṣẹlẹ̀ ń bẹ̀wọ̀n sí alákòóso kékeré lórí ọ̀rọ̀ àlùmọ́ọ́nì epo bẹtiróòlù ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni èpèrìpè epo nílùú Àbújá ò ńlọrọ̀ ti jáde tí wọ́n sì dúpẹ́ takuntakun lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ìgbésẹ̀ yìí tí wọ́n gbé yìí wọ́n ní báyìí ànító àníṣẹ́kù afẹ́fẹ́ ìdáná pẹ̀lú ẹ̀dínwó ló ti ń dé bá báyìí lórílẹ̀-èdè wa Nàìjíríà. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy
International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Kò tán nínú ìròyìn wa fún tòní. Gbajúgbajà ọ̀rẹ́ àwọn amúlùúdùn tó tún jẹ́ oníṣòwò tó wá látàpá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà, Pascal Okechukwu tí gbogbo èèyàn mọ̀ sí Obi Cubana, òun mà ló ti sọ wípé òun ti kó gbogbo iṣẹ́ òwò àti ẹbí òun kúrò ní gúúsù ìlà oòrùn tá a mọ̀ sí South East wá sí ìpínlẹ̀ Èkó báyìí. Cubana tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wípé lórí àìṣedédé ètò ààbò tó mẹ́hẹ̀ ní apá gúúsù ìlà oòrùn àti àwọn aríjẹnídìíwà ìbàjẹ́ tí wọ́n ń ṣe afẹ́ẹ̀rí fáyán àrìnàkò fàdìyẹ lórí ìjínigbé àti àwọn iṣẹ́ ibi míì ló mú òun láti kó gbogbo òwò tóun ṣe ò tóun fi ń jẹ́ ọmọkùnrin wá sí ìpínlẹ̀ Èkó níbi tí ètò ààbò tó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Cubana tó sọ̀rọ̀ ọ̀hún ní èdè Ìgbò lásìkò tí àwọn akọ̀ròyìn BBC tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, èyí tó mú àwọn akọ̀ròyìn ìròyìn Feli-feli táwọn náà fetí sílẹ̀ láti máa tú sí èdè òyìnbó mọ́ Yorùbá ló ti sọ̀rọ̀ ọ̀hún. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ ò wípé àwọn abínibí ọmọ ìlú àwọn gangan ni wọ́n jẹ́ oníṣẹ́ ibi tó ń bẹ nídìí ìwà ìbàjẹ́ ètò ààbò tó mẹ́hẹ̀ àti ìjínigbé. Wọ́n ní àwọn gangan ni wọ́n ń bẹ lẹ́yìn àwọn tí ń jiyàn gbé, àwọn ni wọ́n ń ṣe agbódegbà fún àwọn ajínigbé o, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà ọ̀hún èyí tí wọ́n jẹ yó tí wọ́n jẹ ṣẹ́kù ni àwọn ajínigbé yìí ni wọ́n ti lọ ń ká wọn mọ́lẹ̀ tí wọ́n ń jí wọn gbé o, tòun ti owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n ń gbà lọ́wọ́ wọn èyí tí ò sì rówó kólẹ̀, wọ́n ní wọ́n ń dẹ̀mí wọn légbodò. Ó ní àwọn nǹkan wọ̀nyí ti ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé àti òwò òun o. Nípa ìdí èyí, ó ní àtòkèrè ń lo lójú jíjìn tí máa ń mú ẹkún rẹ̀ sùn. Ó ní ìdí rèé tóun ṣe kó gbogbo òwò òun wá sí ìpínlẹ̀ Èkó níbi tí ètò ààbò tó ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó ní ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tí iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ̀ lápá gúúsù ìlà oòrùn ó ti di àkóbá fún ètò ọrọ̀ ajé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó làmìlàkà lápá gúúsù ìlà oòrùn. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí tí ṣe ọjọ́bọ̀ Thursday títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.